ohun tí àjẹ́ làwọn akiri ọlọ́run ìjà ohun tí ó jẹ wá. Ẹ káàárọ̀ gbogbo ilé. Àwọn ọmọ ìyá wa tó ń lọ ṣiṣẹ́ ní Kuwait lè bí àwọn ìlú Arab yẹn. Mo ní pé ṣé kò sí ìjọ kan tí máa ń mójútó wọn lọ́hùn-ún nítorí pé ó ti ń di pípọ̀. Ó gbọ́n kan fi májèlé sínú oúnjẹ fílẹ̀ yìí, wọ́n gbé léyìí wọ́n lọ pa síbì kan tàbí wọ́n ṣe jàǹbá fẹ́lòmíì. Èmi ìmọ̀ràn wọn Arab yìí ó ti wá ń pọ̀ jù o. Nítorí ohun tá fẹ́ jẹ táwọn wá kiri ká tó wà lọ ṣòfò ẹ̀mí. Ọ̀sẹ̀ tọ̀hún lárábìnrin kan ti sọ fún mi pé ńṣe ni wọn ọ̀gá tòun nígbà tóun ṣiṣẹ́ tí wọ́n ní wọ́n fẹ́ fún òun lówó pọ̀ ní owó oṣù 6 bí ọdún kan lórí tó wá dàsìkò tóun béèrè owó. Wọ́n dìhun dìgbàdìgbà níná gbé òun sẹ́yìn ọkọ̀ náà wá lọ gbé òun síbì kan lóru náà fẹ́ gùn nípa nípa lọ́hun ló yọ òun owó tẹ̀mọ́ ohun tó gbà òun láńjọ́ náà. Nǹkan kan ló kàn lóhun gbóná gbogbo wọn sáná fòun sílẹ̀ ńbẹ̀. Elèlé mi ti rìn kọjá ló wá tù òun lòun fi sá. Èmi ìmọ̀ àwọn tí wọ́n kó wọn ọmọ ìyá wa lọ sọ́hun náà. Ṣé kí ló dé tí àwọn òtún ṣe sùúrì mọ́ lẹ́yìn pé má ti gbé òun yẹn náà sínú fùwáyé tán máa gbé wọn sí? Kì í sí sùúrì kan mọ́ ni. Ṣé kò sí organisation kan lọ́hùn tí wọ́n mójútó àwọn ọmọ ìyá wa náà ni? Ó dàbí ẹni pé tẹ bá ti kó wọn lọ sọ́hun ẹ kàn mọ́ lọ gbé wọn kalẹ̀ fún ìyàjẹ ni. Gbogbo aláṣẹ mọ̀ pé wọn Arab wọn burú. Wọn ọmọ ìyá wa dẹ̀ pọ̀ lọ́hùn gbà tí ò bá ṣiṣẹ́ ńlé. Ẹ wọ ọmọbìnrin yìí nísìsiyìí tí mo fi fọ́nrán ẹ̀ síbí nísìnyí. Ọ̀gá ìfimọ́jẹ̀lé sínú oúnjẹ. Tẹ bá lọ rí profile ọmọbìnrin náà ẹ rí pé ìjẹta tòsí ń bí ó tún ṣe fídíò sérí ọ̀hún gèpá tó fẹ́ gbá bọ́ọ̀lù. Àná sẹ́ni nísì wọ́n ti fi mọ́jẹ̀lé sínú oúnjẹ fún lọ́mọbìnrin yẹn ti ṣaláìsí. Kí ló dé? Kí náà kan ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi náà wọ́n tí sì wọn lọ́nà bẹ́ẹ̀ ni wọ́n ń wò wọn dáhùn wọn sọ kankan sí. Ó yẹ kí wọn ìjọba wa náà pàkán wà kankan ṣe sí. Ó yẹ kí wọn ìjọba wà kankan ṣe sí lóòótọ́ wọn hàn yàn kan síbì kan ṣùgbọ́n àwọn ọmọ ìlú ni tí wọ́n ń lọ tí wọ́n ń ṣòfò ẹ̀mí báwọn kò yẹ kán dákẹ́kọ̀ọ́ mọ òwá nìran. Àti ń pé kinní náà clandestine náà máa ń ṣe voyage clandestine ni máa ń jẹ́ àwọn tó máa ń sìn wọ́n lọ náà wọ́n yìí ṣe èèyàn kan tí wọ́n wà déclaré èèyàn yìí mọ̀ ẹlòmíì ò fẹ́ lọ sí Kuwait ní kò ní sọ fẹ́ bí kò ní sọ fara kò ní sọ fún yàn kan. Wọ́n kàn tòwé fún níkọ̀ọ́ ni wọ́n gbé lọ ni má dá ọkọ mi yàn kan gbọ́dọ̀ mọ́ ó kàn rí pọ́n ti yọ lọ́hùn ni. Báwo ni tí nǹkan bá ṣe yín ta la fẹ́ mú? Ta la fẹ́ mú nígbà tí nǹkan bá ṣe yín? Tẹ́ bá fẹ́ lọ sí ìlú kẹ́ lọ ṣiṣẹ́ ẹni tó fẹ́ sì yín lọ ẹ fi ìdìmọ̀ owó ẹ lẹ́ẹ̀fì kọ̀ǹtà tẹ́lẹ̀ ẹ jẹ́ kọ́ wọn ẹbí yín kọ́ mọ̀ pé èèyàn báyìí ní sì yín lọ o ẹ gbéra yín kalẹ̀ bẹ́ẹ̀ ẹ kàn fara yín kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣèwé fún yín lọ gbé yín sílùú kan ọ̀wọ́n gbowó lórí yín wọ́n wá gbé yín kalẹ̀ sọ́hùn gbogbo ìyà tó bá kù ti ń jẹ yín wọn ò fẹ́ yọjú mọ́. Ẹ dákun ẹ jẹ́ ká gbélé a bá gbélé tá à ń jẹ ẹ̀pẹ́ náà àkókò ní kú Ọlọ́run ṣe èyí tí ó ṣe náà ni ṣùgbọ́n kò sí ohun tó burú nínú pé ká tún lọ wá owó fi kún owó ká lọ ṣiṣẹ́ fi kún iṣẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé yẹn ni ó ṣòfò ẹ̀mí wa ẹ dákun ẹ jẹ́ ká wá ọkọ̀ fi ṣàdá. Ẹ bá mi pín fọ́nrán yìí ọmọ ìyá tó wà ní Kuwait kàn rè kàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọ̀gá tán bá ṣiṣẹ́ ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ arábùbù àti lè pààyàn bí ẹ̀dìẹ eré ni fún wọn máa ń pààyàn bí ẹ̀dìẹ ni ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá ti ń gbọ́ ọ̀gá kan ó ti jẹ́ ń gbèsè tí ò fẹ́ san ẹ sáfẹ́mi yìí. Arábìnrin kan ló sunkún níjọ́ àrí yẹn náà pàápàá lórí eré TikTok mi náà lárí yẹn tárábìnrin yẹn sunkún pé òun ṣiṣẹ́ oṣù mélòó kan wọn ò fún òun lówó wọ́n wá tì òun dànù síta ń pé kò síbi kan tóun fẹ́ lọ kò síbi tóun fẹ́ sùn pé kán dáwó fóun ó ti pọ̀ jù. Àwọn ìjọba wa ẹ dákun ẹ dìde sórí ọ̀rọ̀ yìí bó bá jẹ́ pé ẹ fi òfin kan sí ni tíyàn kan ó bá lọ ló kán ṣe létòlétò kán máa gbé yàn kan sínú fùáyé kan kán mọ̀ déclare fùáyé náà ká mọ̀ pé àná ọmọ ìyá wa nínú fùáyé báyìí nílùú báyìí níbi báyìí nígbà yẹn tí kankan bá ṣe ó lè o ṣùgbọ́n ẹ sábà mi pín fọ́nrán yìí ó dé ọmọ ìyá wa tó wà ní Kuwait àbí Libya àbí àwọn ìlú náà lóríṣiríṣi tán máa lọ ṣiṣẹ́ yẹn kán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹ̀mí ara wọn o ọmọ yẹn wọn ò láàánú rárá o tó Ọlọ́run kò fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa ohun tàjẹ̀ làwọn akámọ̀rún tí ó jẹ wá àwọn abiyamọ tán fọmọ sílé kó lè fi sàn fún ọmọ náà fi lọ ṣiṣẹ́ á jẹ́ pé òkú wọn láti wá gbọ́ Ọlọ́run kó ṣàánú o. Sàlámù aláìkùm.